Ìkúnlẹ̀ abiyamọ o, ọ̀rọ̀ eléyìí màmá gbomi lójú abiyamọ gidi kẹ́. Ìjẹ́ yìí ti gbọ́ nípa ọmọ final year student Kwara College of Education tí àáfàá gé wẹ́lẹ́wẹ́lẹ́ láti fi ṣoògùn owó. Eléyìí màmá lágbára o. Wọ́n ní lọ́jọ́ Monday ọjọ́ 10 February 2025 òun ni Lawal Afsọ ìyẹn olóògbé tó ń wá káàkiri ìlú Ìlọrin o. Wọ́n níbi ìsọmọlórúkọ kan ló lọ o ní kọ́ọ̀lù pàjáwìrì kan bá já sórí fóònù rẹ̀ níbi tó ti ń jẹun lọ́wọ́. Kábíyèsí Elédùmarè, wọ́n ló gbóúnjẹ lẹ̀ ni o, ló bá ní òun fẹ́ ta kán débì kan o. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní wà látijọ́ náà nìyẹn tí wọ́n ò mọbi tó gbà lọ o. Wọ́n lọ́jọ́ Tuesday tó tẹ̀lé òun làwọn òbí rẹ̀ bá gba àgọ́ ọlọ́pàá ọjà ọba lọ o, ló bá fi lọ tó àwọn ọlọ́pàá létí. Nígbà tó fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí làwọn bá gba fóònù nọ́mbà rẹ̀ ló fi ń tíráàkì nọ́mbà rẹ̀ ló fi ń wá káàkiri o. Kábíyèsí Elédùmarè, wọ́n ní wọ́n lo ọgbọ́n oríṣiríṣi o, ọgbọ́n ìmọ̀ òyìnbó lọ́lò. Ìgbà yẹn ló fi wá wò pé ta ló ẹni tó pè é gbẹ̀yìn, ló fi wá mọ̀ pé òkè ẹni báyìí ló pè é, àfáà ló pè é o, ló bá wá lọ sílé àfáà. Wọ́n nígbà tó délé àfáà ìyẹn nílé fámílì wọn ní ìsàlẹ̀ Kútọ̀. Wọ́n ní ìsàlẹ̀ Kútọ̀ lọ́lọ́ o, ibi tó ti wá débẹ̀ ló bá rí àfáà, ló gbà àfáà mú. Wọ́n nígbà tí wọ́n rí àfáà làfáà náà òun ò rí o, ó ní òun mọbi tó gbà lọ. Wọ́n nígbà tó yá ló jẹ́wọ́ wípé nǹkan kan ṣẹlẹ̀, ó kú ni, asthma ló pa á. Kábíyèsí Elédùmarè, wọ́n nígbà tí wọ́n ń ṣe ìwádìí wọn ló bá ń ṣe ìwádìí wọn ló bá rí ẹ̀yà ara olóògbé nílé àfáà. Astagfirullah. Wọ́n ní gbogbo kínní yìí bá ń lọ nílùú Ìlọrin o. Ìlú Ìlọrin bá pa lọ́lọ́ làwọn èèyàn bá ń ké pé kí ló ṣẹlẹ̀, báwo ló ṣe jẹ́, Olúwa ṣàánú wa o, àwọn èèyàn burúkú mà ti bèèyàn rí jẹ́. A dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá ìlú Kwara pẹ̀lú iṣẹ́ takuntakun tó ṣe yìí láti lè jẹ́ kí ọwọ́ tẹ ọ̀daràn yìí. Kábíyèsí Elédùmarè, wọ́n ní olóògbé jẹ́ ọmọ final year student ìyẹn Kwara State College of Education. Ìwọ Ọlọ́run ọba ò ṣàánú wa, má má jẹ́ àṣìrín, má má jẹ́ àṣìyàn. Àwọn ọmọ wa lọ́kùnrin lóbìnrin wọn ò mà ní ṣìrín, wọn ò mà ní ṣìyàn. Lágbára Elédùmarè, a ò ní ṣìrín o, a ò ní rìn jọ tẹ́bí bá ń pọ̀nà. Amebo Arena TV ló ń ṣàdúrà tọkàntọkàn fún wa wípé a ò mà ní rìn níjọ́ tẹ́bí bá ń pọ̀nà, tọmọtọmọ tayátayá tẹbí tààrà wa, àmín o.